lẹ́kùn ìdìbò tèmi ò nínú ẹgbẹ́ APC tá wà lánàá wọn dìbò àdìbò abẹ́nú. Kò ṣètò ìdìbò abẹ́nú. Àdìbò abẹ́nú a kọ sínú ìwé ìròyìn, ó wà nínú ìwé ìròyìn, gbogbo àwa tó yẹ ká dìbò abẹ́nú yẹn àtó mẹ́jọ lájọ fẹnu kò fún àwọn àjọ INEC elétò ìdìbò ńgbà yẹn pé òní pẹ̀lú ogun tó wà nílẹ̀ àdẹ̀fẹ́ kìlú dàrú. Ìwàhálà yẹn ti só pọ̀ débi pé tá a bá rọ fọgbọ́n ṣe ń jọ yẹn ó lè di pé torí àwọn kan kó tọ́ọ̀gì wá ni. Ṣùgbọ́n a pe àwọn ọlọ́pàá a rescue situation àdẹ̀bẹ̀ gbogbo àwọn èèyàn INEC yẹn gan sì wọ́n wọ mọ́tò pé kán má ṣe wọ́n lè ṣe wọ́n lọ àdẹ̀mbí àwọn èèyàn kan máa lọ ní wọ́ọ́rọ́wọ́ pé à mú ọjọ́ míì. Àwọn gẹ́gẹ́ bí ìwé òfin ó yẹ ká fún ẹlẹ́tọ̀ àjọ ìdìbò ní bí 7 days notice fún wọn láti rí ọjọ́ méje láti sọ fún wọn pé a fẹ́ tún ètò ìdìbò yìí mú o. Ṣùgbọ́n nítorí àkókò wọn ní ọjọ́ kejì la máa ṣe. Láti ọjọ́ kejì ẹnìkan ni ò join gbogbo àwa tó kù tájọ ń ṣe ètò ìdìbò yẹn. Adébi tó yẹ ká ti ṣètò ìdìbò yẹn ṣùgbọ́n àwọn alájọ ìdìbò wá ààrẹ nìkankan a dúró bẹ̀ títí a wá pe àwọn nítorí ìwé ìròyìn ẹ wá yà kẹ wá kọ pé a ṣe ètò ìdìbò lónìí à ń retí ọjọ́ tó máa fún wa. Ṣùgbọ́n nígbà tá a kan máa dédé rí láì ṣètò ìdìbò àbádọ́ pé orúkọ kan ti jáde nínú ẹgbẹ́ APC níbo náà ti ń ṣerú ilé ìmọ̀ náà ó dàbí pé ẹgbẹ́ yìí kò ń ṣe ẹgbẹ́ táwọn bàbá láàmú fílẹ̀ mọ́ kì í ṣe ẹgbẹ́ táwọn bàbá progressive fílẹ̀ mọ́. Mo wá ń sọ̀rọ̀ nínú gbígbà yẹn mo ń bèèrè lọ́wọ́ àwọn bàbá Akínyọ̀kẹ́ àtàwọn àgbààgbà tó jẹ́ progressive tán kú pé àkílẹ̀ ń wò ẹ má jẹ́ kí progressive bàjẹ́. Ó ṣe láàánú pé agbára wọn bóyá kò ká ni mo fẹ́ nígbà pé agbára wọn ò ká wọn rí nǹkan ṣe sí. Nígbà tó dẹ̀ ti di pé àwa pọ̀ tí kinní yẹn ti wá ń affect tí ò ń ṣe mí nìkan mọ́ àdẹ̀ kórìjọpọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ bí olórí wa tí àwa gbàgbọ́ náà tá à ń tẹ̀lé tí àdẹ̀ nígbàgbọ́ pé yóò dìbò yóò wọlé ìyẹn ẹni táwa mú gómìnà ní ẹgbẹ́ táwa báyìí gbogbo àtàwọn tó kù abákẹ́rù wa àfi bọ́ sínú ẹgbẹ́ mi pé kò sí nǹkan tá à ń ṣe nínú ẹgbẹ́ wọn bó tẹ̀ pé àwọn ẹgbẹ́ yẹn ti gbìyànjú láti pè wá láti yanjú ẹ̀ ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún wọn ni pé kò síjà. Jíjà rí nírí pé ó dà yẹn pé àwọn tí ò ń ṣe progressive ti wọnú ẹgbẹ́ wọn dẹ̀ ti hijack ẹgbẹ́ yìí ni. So ìyẹn àtà dẹ̀ fẹ́ ẹni tó máa ń fẹ́ lọ síwájú ìlú kò ní fẹ́ kógun wà nínú ìlú. Torí èmi mo ṣe wà ẹni tó bá ń fẹ́ ìlọsíwájú ìlú kò ní gbégbèsè kí ogun wọnú ìlú. Torí àwa báyìí tẹ́ pé a ní iléeṣẹ́ 2 mẹ́ta nílùú Ìbàdàn a ní fẹ́ kógun jà Ìbàdàn a ní fẹ́ kí nǹkan kan burúkú ṣe Ìbàdàn àti pé a tún wá nífẹ̀ẹ́ Ìbàdàn lọ́kàn torí ẹ̀jẹ̀ Ìbàdàn ló ń gbénu wa a ní fẹ́ kí Ìbàdàn dàrú kó máa lọ síwájú lájẹ wá lógún. Tó bá dẹ̀ pé bẹ́ẹ̀ ni tá a bá fi desperation tá a fi dandan sí ó lè mógun wá ó lè mọ́tẹ̀ wá kó má dé tí ó nígbà àbákóra wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí àkóra wa dínú ẹgbẹ́ tí ọlọ́jẹ́ ká wà lónìí. Ẹgbẹ́ òṣèlú wo wá nìyẹn? Àtúwà ní ẹgbẹ́ Accord lónìí. Kí làwọn ohun àmúyẹ tẹ́gbẹ́ òṣèlú Accord ní tí ó fi lọ ní nǹkan tẹ́yìn gbé dání? Ṣé ẹgbẹ́ Accord jẹ́ ẹgbẹ́ tuntun tí ò ṣèjọba rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n nǹkan tó dùn wá nínú ni pé gbogbo àwọn tí a kóra wa wọnú ẹgbẹ́ Accord la jẹ́ ọmọlúwàbí tó nífẹ̀ẹ́ Ìbàdàn tó ń ṣe sí Ìbàdàn tó ní iléeṣẹ́ ní Ìbàdàn tó ní àti máa ṣe bọ̀ dáadáa. Ìdí yìí la fi lè ta ẹni tó wá jẹ́ ẹni tó ti lu ẹgbẹ́ Accord rí tó jẹ́ bàbá wa tó jẹ́ olóyè àgbà nílẹ̀ Ìbàdàn bàbá wa Ládọjà kábíyèsí ẹ rí i pé nínú ìtàn gbogbo ìgbésí ayé tiwọn náà wọ́n ṣọmọlúwàbí tó pọ̀. Ìfẹ́ bàbá Ládọjà gan tó wá kún un pé àwa náà ta tún wá síbẹ̀ àti máa ṣe bọ̀ wá dáa púpọ̀. Ẹ rí i pé ẹgbẹ́ yẹn lónìí bó jẹ́ pé àwọn ẹgbẹ́ tó kún wò níwò pé kò ní dìde ṣùgbọ́n mo sọ pé ẹni tó wá fẹ́ tán rẹ̀ jẹ́ lónìí lásọ pé tí a lè gbé Accord nìbàdàn bẹ́ẹ̀ tiẹ̀ fún wa nọ́mbà 1 àwọn àjà ìjọ́bù láwọn bẹ́ẹ̀ nọ́mbà 1 níwájú ẹ̀ lè fún wa nọ́mbà 3 kẹtẹ̀ wá ní àwọn akọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ o ká máa tanra ọjọ́ gẹ́gẹ́ bí olóṣèlú ṣe máa ń tanra wọn àwa ò jà tá a bá ti dìbò látò mọ̀ bóyá àwa làkọ́kọ́ àbáwá kọ́ ni àkọ́kọ́. Ẹgbà táwọn ẹgbẹ́ tó kù ń jáde tó ń lẹ̀ wọ́n lókùúta tó ń fọ mọ́tò wa Ọlọ́run sọ òṣèlú bíi pé bá a ṣe ń wọnú àdúgbò tó ìfẹ́ là ń bá pàdé ńbẹ̀ wọn ò lẹ̀ wá lómi báyìí wọn ò lẹ̀ wá lókùúta ẹ lọ bá wa túnṣe náà ń pariwo wọn dẹ̀ ń bẹ̀ wá ẹ má ṣe bí àwọn tó ti lọ ẹ̀yin la máa dìbò fún o ṣùgbọ́n ẹ tún lù ṣe àwa dẹ̀ fi ń dáhùn lójú pé àwa ọ̀kùn fẹ́ lọ ṣèjọba nítorí pé nǹkan tá a fẹ́ jẹ nìkan àbí nǹkan tá a fẹ́ jẹ torí ìfẹ́ ìlú. Àdáńdá ń tẹnumọ́ fún aráàlú pé ẹ̀yin náà ẹ máa wú àti máa ṣe bá àwọn tẹ́ fẹ́ dìbò fún. Kí ni ìfẹ́ tó ń ní sí Ìbàdàn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dìbò ní Ìbàdàn yìí lọ́yọ̀ọ́ state wa ìgídà ẹ̀fọ́ máa ń pè wọ́n. Nígbà tí wọ́n bá ní òun ní owó tó péye báyìí àbí òun ní kinní kan tó tóye báyìí tó ò dẹ̀ lè fi iléeṣẹ́ kan tí èèyàn 7 péré ti ń ṣiṣẹ́ ń bẹ̀ nílùú Ìbàdàn. Ẹ ò gbà tí aṣíwájú wa Olóyè Adébáyọ̀ Adélabú tó lọ sórí ẹ̀rọ
àsọ̀rọ̀mágbèsì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá ní December last year ni àbí November, wọ́n challenge gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìbàdàn pé ní ilẹ̀ Ìbàdàn lónìí, nílẹ̀ tó mọ́ lónìí nílẹ̀ Ìbàdàn, àwọn yàtọ̀ sí àwọn kọ̀rá àti ìjọba, àwọn làwọn sì gba èèyàn síṣẹ́ jù. Pé ṣùgbọ́n ẹni tó bá nírọ́ làwọn pa kó jáde káwọn jọ wá sọ, ààrẹ nìkan kan jáde, àárí èèyàn kan báyìí jáde. Ìyẹn ni pé ẹ ti rí pé àti máa ṣe bọ̀ ó ní í ṣe pẹ̀lú pé ẹni tó fẹ́ ṣe aṣíwájú wa. tí ẹ bá wá ń sọ gbogbo eléyìí tẹ́ ẹ sọ yìí, ó fi hàn pé ó ń ká yín lára pé nǹkan ò ṣe dáadáa Bẹ́ẹ̀ni, lẹ́kùn ìdìbò yín. ǹjẹ́ tí ẹ mọ àwọn nǹkan tó ń jẹ wọ́n níyà bí? ẹ ṣe rí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state ó ṣe kókó, ṣùgbọ́n ẹkùn ìdìbò tèmi ní agbára mímọ́ tó dẹ̀ dá mi lójú pé àwọn akẹgbẹ́ mi tó kù náà tí mo pé bá dìbò wọlé náà ó ń jẹ wọ́n lógún, ṣùgbọ́n màá sọ díẹ̀ nù tèmi. Ẹ wo ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí, wọ́n gbégi lé àwọn iléèwé kan pé wọn ò ní ṣe ètò ìdánwò WAEC mọ́. Ẹ jọ nígbà táwa ń kàwé síbàdàn láti kàwé, kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wo aṣọ nínú, mò ń sọ fáwọn èèyàn wa pé ara nǹkan tẹ̀mí lé tó fà nínú ìwádìí tá a ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó fẹ́ san WAEC yẹn níbi tó wọ́n dé báyìí, owó náà náà ń ṣe, wọ́n ṣáà ní lọ jalè, wọ́n dẹ̀ ní lọ dọ́kọ, owó náà náà máa ṣe fi san owó yẹn. Ọmọ tó fẹ́ sanwó ètò ìdìbò ẹ̀ á ran àwọn òbí ẹ̀ lọ́wọ́, àsìkò tó yẹ kó máa fi kàwé ló fi ràn wọ́n lọ́wọ́. Báwo lẹ ṣe retí ọmọ bẹ́ẹ̀ kó lu àlùyọ nínú ètò ìdánwò? So ó ṣe láàánú púpọ̀ pé ètò ọrọ̀ ajé ó fà sẹ́yìn díẹ̀. Òun lè mi fún pé nínú àwọn táwa ní ọkàn láti ṣe níjọba láti mú èrò ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Ẹ dẹ̀ rí pé nínú àwọn nǹkan tí mo ti ṣe láti níjọba náà, ẹ rí pé mi ń fi èrò ètò ẹ̀kọ́ ṣeré. Gbogbo ọdọọdún là ń rí exercise book díẹ̀ pín, bá àti ẹ̀ lè pín kárí àṣà ń ṣe díẹ̀ wọn bàtà lè ṣe, ẹni tó mú díẹ̀ bẹ́ẹ̀ ṣe díẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ rí pé mo ń sọ nǹkan kan lẹ́jọ́ yẹn láti ọdún 2010 dé ọdún tá a wà yìí, 87 ni mo ti ní tí Ọlọ́run ti ṣe ọwọ́ mi ràn lọ́wọ́ tó ti di graduate. láti 2010 di ọdún tá a wà yìí, 87 people. Gbọdọ̀ tí àwọn èèyàn tó bá ti lọ campaign pé sọ nítorí a fẹ́ kẹ́ dìbò fún wa 150. Ẹ lọ sí ọ́fíìsì wa bẹ̀ yẹn kẹ́ lọ wo àwọn orúkọ yẹn lè pé 2-3 nù wọn. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ lágbájá rí? Ǹjẹ́ lágbájá ẹ̀ rí gbọ́? So tá a bá ń rí àwọn nǹkan bẹ́ẹ̀, tá a bá tún wà níjọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ ń tẹnu mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yà wá ṣe òpolówó ìdìbò ń bí nínú àwọn nǹkan tí màá ṣe. Létò okòwò ó jẹ mí lógún náà. Láfi ń sọ pé tá a bá lè rí àwọn ọ̀nà tí àwọn ìyá wa tó ń ṣe òwò lè fi rí owó gidi láti fi ṣe òwò. Wọ́n mọ̀ ilẹ̀ Ìbàdàn, ẹ má jà tán ra wa jẹ́ o, wọ́n mọ òwò ní Ìbàdàn, àwọn ìyá wa mọ òwò, àwọn bàbá wa ń ṣe òwò, wọ́n mọ̀ nípa ọrọ̀ ajé púpọ̀. Ṣùgbọ́n ṣé wọn bí tí ò bá sí ìrànlọ́wọ́ tó wá díẹ̀ ní àti Central Bank lọ́dún bíi mélòó kan sẹ́yìn, Oloye Adélabú ńgbà yẹn náà jẹ́ igbákejì gómìnà Central Bank, àwọn ló facilitate owó yẹn wá sí Ọ̀yọ́ state. Lẹ́yìn ìgbà yẹn àti rí mi, nígbà tó dẹ̀ facilitate dáa tún gbọ́ lóṣìṣì kan pé àwọn kan tó tún gba owó yẹn gbé owó yẹn gbọ́dọ̀ wọn kan tún gbẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó dùn wọ́n gidi gan. Bó ti ẹ̀ pé wọ́n ti ń ṣèlérí lẹ́jọ́ mẹ́ta bùkọ́ lọ́wọ́ àdẹ́bà wọn ṣe pé pẹ̀lú àti máa ṣe bọ̀ àwọn pẹ̀lú Central Bank táwọn bá wà níjọba gẹ́gẹ́ bí gómìnà, ọ̀pọ̀lọpọ̀ tó jù bẹ́ẹ̀ látún wà tó dẹ̀ dá mi lójú pé alájà kan lè ṣe. Ṣùgbọ́n lẹ́kùn ìdìbò tèmi láti sọ àwọn ètò tá a lè ṣe, bí ètò tá a lè fi gbé kalẹ̀, bí ètò ẹ̀yáwó tí ò ní ní èlé táwọn èèyàn lè fi ṣòwò táwọn dẹ̀ máa san díẹ̀díẹ̀ nínú èrè tí ń ṣe nínú ojú owó. Ṣé àwọn pé ọ̀tọ̀ ni kéèyàn lọ gba owó ní báǹkì àbí ní àwọn microfinance kan kó wá di pé agídí ló fi ń san padà, òun san owó yẹn nu capital. Kò sí bó ṣe lè máa san owó nu capital kí iléeṣẹ́ yẹn dúró, á ṣubú. Ó tiẹ̀ ti ṣubú gan tó bá ti bẹ̀rẹ̀ sí ń kọ́ bọ̀ owó tó fi ń ṣòwò. Ṣùgbọ́n tí èèyàn bá mú owó láti inú èrè tó rà ń san padà díẹ̀díẹ̀ tó ní àsìkò díẹ̀ láti san, ṣe àwọn púpà tó bá san owó yẹn tán, iléeṣẹ́ yẹn náà sì dúró lórí ẹsẹ̀ ẹ̀. Tí èèyàn méjì mẹ́ta bá ti ń dúró, àwọn náà máa fàyàn méjì lókan gun òkè nínú iṣẹ́ òwò. Ẹ wo àwọn ọmọ ìyá wa nílẹ̀ Ìgbò tán bá ti kọ́ṣẹ́ tán, ọ̀gá tó kọ́ wọn ṣẹ́ á fún lówó, á bẹ̀rẹ̀ tiẹ̀, òun náà tún padà sílùú wọn, á lọ mú méjì mẹ́ta, àtúnmà kọ́ ṣẹ́. Táwọn náà bá ti ń ṣàṣeyọrí lábẹ́, òun náà tún fún yẹn ló wá tún bẹ̀rẹ̀. Ẹ wò wọ́n lónìí. Ǹjẹ́ kí ló ṣàwà tá àrírú ẹ̀ ṣe? So àwọn nǹkan báyìí ni, àti pé àwa rí nínú àwọn òwe òfin ilẹ̀ wa, ọ̀pọ̀lọpọ̀ òfin ló yẹ ká ti yí padà. Táwọn èèyàn ò kà, ó ṣe láàánú pé àwọn tó ń ṣaṣojú wa òun wò débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òfin ló yẹ ká ti wò ó. Ẹ wò àti kí là ń pè lófin?
òfin ni nǹkan tí a dálẹ̀ tí gbogbo wa fi ọwọ́ sí pé ó lè rí bẹ́ẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ customary law la fi bẹ̀rẹ̀ tó fòfin gba àyè gba àwọn nǹkan kan tí àwọn bàbá wa ń ṣe ń gbà yẹn. Nígbà tó fi ń dé ẹ rí pé ó ti yí padà díẹ̀díẹ̀. Ó di dandan fún wa láti máa wo àwọn òfin tá a ṣe. Ọ̀nà wo ló gbà ran aráàlú lọ́wọ́, ọ̀nà ò gbà ran aráàlú lọ́wọ́ ká gbé wò láti rí dájú pé àwọn òfin yẹn a yí padà ètò báyìí ká yí padà ètò báyìí ká fi kún ká fi ká yọ kúrò. Wọ́n lára nǹkan tá a fẹ́ mójútó gẹ́gẹ́ bí ọmọ kékeré tí ó ti fẹ́ di amòfin tán. Torí ṣe mọ̀ pé àfàyè gbà nínú ọ̀rọ̀ amòfin láti sọ pé ó ti di amòfin láì ṣe pé àti gbà ẹnu ara nínú ìbò tó nìyẹn ẹ̀kọ́ òfin bẹ́ẹ̀ ni bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni mo ṣe ìtàpè ní àkágbá ètò ìdánwò, that's the final exam. So tí à ń dóde result kọ́lọ́dẹ̀ bá wa ṣe tá a tún gba law school lọ. Alọ́túnṣe lè náà ni tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú pé à ń ka ìwé tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Àtúnṣe lè náà láti rí dájú pé a tún fi ìmọ̀ kún ìmọ̀. So mo dẹ̀ pé lágbára Ọlọ́run àárẹ̀ nǹkan gidi fi ṣe fún ilẹ̀ wa. Ẹ ká máa kí n kú oríire sílẹ̀ sá. Ẹ jẹ́ kí a wo òṣèlú nílùú Ìbàdàn. Wọ́n ní òṣèlú Ìbàdàn nílò bàbá àṣàlẹ̀. Wọ́n á ní béèyàn ò bá ní bàbá àṣàlẹ̀ kò ní í jọ. Ǹjẹ́ àìní bàbá àṣàlẹ̀ yín ṣé òun ká sọ pé òun ló ń fa ìfàsẹ́yìn ni àbí ẹ̀yin gan tiẹ̀ wà lára àwọn tó ní bàbá àṣàlẹ̀? Ẹ ṣe rí ọ̀rọ̀ bàbá àṣàlẹ̀ ó pín yẹlẹyẹlẹ mọ̀rẹ́ ká máa làákún. Kò sí ẹni ọ̀mọ̀wé lónìí tí ò gba bẹ́ẹ̀ olùkọ́ kan kọjá àbí méjì. Ká bá sọ̀rọ̀ bàbá àṣàlẹ̀ bẹ́ẹ̀ yẹn àwa ní tó pọ̀ torí àwa kọ́ òṣèlú lára àwọn èèyàn kankan tó jẹ́ àwọn tó lórúkọ gidi nínú ìlú Nàìjíríà tá a wà lónìí. Ṣùgbọ́n wọ́n ṣe àwọn bàbá àṣàlẹ̀ dandan ọmọ wa ní kí ẹ lọ gbé fún. Àwọn àṣàlẹ̀ tó nígbàgbọ́ pé tó bá tọ́ sí ẹ ìlú á fún ẹ, tó bá tọ́ sí ẹ ìlú á fọwọ́ sí, tí ìlú ò bá ti dìbò fún yàn ìlú ń sọ fún ẹ pé àwọn ò tí ì fẹ́ nìyẹn. So àwọn bàbá àṣàlẹ̀ tí wàá máa jẹ́ ká mọ̀ pé kì í ṣe àwọn bàbá àṣàlẹ̀ bó o bá ọpá bó o bá ọbọ ní ẹsẹ̀. A ní ọ̀pọ̀lọpọ̀ táwa ń wò tá à ń pè ní àwọn aṣíwájú tí a fi ń ṣe àríkọ́ṣe dáradára. So a ní ṣùgbọ́n àwa ò ní àwọn bàbá àṣàlẹ̀ tó bá ti ń kówó ìlú bọ̀ kọ́kọ́ kó yálé bàbá àṣàlẹ̀. Àwa ò ní àwọn bàbá àṣàlẹ̀ yẹn o. Kí a máa wulẹ̀ fà lọ púpọ̀ ẹ jẹ́ kàn ra padà sí inú ìrìn àjò yín sà. Nínú ìrìn àjò òṣèlú yìí ojú yín ti róríṣiríṣi. Tí ẹ bá tiẹ̀ ní kí ẹ jókòó kẹ́ ẹ kọ̀wé nípa ìrìn àjò yín nínú òṣèlú, àwọn èwo lẹ máa wò pé eléyìí mi ò ní tọpasẹ̀ mọ́, eléyìí màá máa tọpasẹ̀ torí nǹkan tó dáa ni. Kò sí tí gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí wa nílé ayé ẹ̀kọ́ ni. Kò dẹ̀ kí ń dùn èmi torí nígbà tí mo lọ ṣe professional course kan ní London, lecturer mi gbà yẹn John kilonu ń jẹ́ náà ó sọ̀rọ̀ kan nípa ètò aṣíwájú torí a lọ ṣe ètò ẹ̀kọ́ yẹn nípa ọ̀rọ̀ àwọn aṣíwájú bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ó fi aṣíwájú ṣe àpèjúwe àkìtàn tá à ń dalẹ̀ sí. Ó ní aṣíwájú jẹ́ ẹni tí wọ́n máa fi oríṣiríṣi ìdọ̀tí lọ oríṣiríṣi ẹ̀gbin lọ. Ó ní ṣùgbọ́n ẹ̀gbin yẹn ọgbọ́n ló máa ń bọ́ sí fún aṣíwájú tó bá ní sùúrù tó farabalẹ̀. Tó bá ti wá ń di ọgbọ́n òun la máa múlò ní ọjọ́ iwájú. Ṣé àwọn pé tá a bá ń dalẹ̀ sí àkìtàn ọ̀pọ̀lọpọ̀ rí gẹ́gẹ́ bí tí a ti kọ̀ dànù tá a ti kọ̀ lẹ̀. Ṣùgbọ́n ṣe pé nǹkan kan wà lábẹ́ àkìtàn yẹn tá a nídìí gan ó ní tá à ń pè ní ilẹ̀ dú. Jẹ́ pé tá a bá fi gbin ohun ọ̀gbìn gèrègèrè la ṣe. So bẹ́ẹ̀ ni wàá fi wé. So láti ìgbà yẹn mo máa ń mú kinní yẹn lò pé kò sí wà tẹ́nìkan wù sí mi yálà ní òṣèlú ni àbí láàrin ìlú ni kò bí mi nú. Ọgbọ́n ọ̀la ni òun làwa máa kó jọ tá a máa fi kọ́ àwọn ẹlẹ́yìn wa pé tó bá rìn o tó bá lè ní báyìí kò bá dà. So kò ń bí èmi nú èmi fi ní gẹ́gẹ́ bí ìmọ̀ ni. Gbogbo ìta bá pàdé nílé ayé ìgbésẹ̀ kan ni. Nígbà tá a máa jí lónìí ìgbésẹ̀ kan la máa gbé Ọlọ́run ti mọ̀ kọ́lọ́ máa ká gbé ìgbésẹ̀ ta kó bá wà lágbára Ọlọ́run. Àmì àṣẹ Èdùmàrè. A lè yọ̀ǹda yín báyìí ó sì kù bí ìṣẹ́jú péréte ẹ má bínú sá. Ó dà ọ̀rọ̀ òṣèlú tí ń lọ tí ń bọ̀ báyìí nínú gbogbo àwọn tí wọ́n ń lérògbà láti lọ láti ẹkùn ìdìbò yín kí lẹ̀yin fi yàtọ̀ sí wọn? A sọ ṣáájú ọ̀rọ̀ ńgbà tá à ń sọ̀rọ̀ àti máa ṣe bọ̀ ẹni tó nífẹ̀ẹ́ ìlú tó ní àánú ará ìlú lójú tó dẹ̀ ti ń ṣe bọ̀ fún wọn
tí ó dẹ̀ rí pé torí pé àbọ̀ àbóhùn tiẹ̀ fẹ́ dìbò ìbò rí bóun ṣe rí kó tún wá ní torí eléyìí mi ṣe mọ́ àwọn èèyàn wá wò pé ẹni ẹ ṣe báyìí fún kò bínú ó tún ṣòwò bá tó lè ṣe lọ ẹ ṣe báyìí fún kò bínú ó ṣòwò bá tó lè ṣe lọ ó dà ẹ jẹ́ kẹ́ni náà tẹ̀ ṣàṣojú kó lọ ṣàṣojú wa náà ẹ jẹ́ kó tiẹ̀ lọ ṣe ká wá wò àwọn tó dẹ̀ ń dẹ́mi lójú mo sọ fún yín pé ẹni tá a bá ṣe lẹ́yìn mi amúra torí gbogbo nǹkan tí ó pamọ́ bẹ̀ làwọn ò tú síta o gbọ́dọ̀ ẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn kì í ṣe owó nìkan la fẹ́ wà lọ́mọ báyìí kọ́ lọ ṣàánú fún wa kọ́ lọ ń jọ kó máa lọ́rẹ̀ ẹ̀mí wa àwọn nǹkan tó bá tọ́ sáwọn èèyàn làwa fẹ́ lọ gbà àádẹ́gbà tádẹ́ òkun báyìí tí ò ní sí dàrúdàpọ̀ so ìfẹ́ àti máa ṣe bọ̀ lèmi rí tí mo lè sọ àwa bá mọ̀ bóyá nǹkan mi wà ń bẹ̀ bọ̀ tèmi mọ̀ tí mo lè sọ ìfẹ́ àti máa ṣe bọ̀ ni. tọ bàbá tẹnikẹ dárúkọ bíi méjì mẹ́ta ní orúkọ àwọn àdúgbò lẹ́kùn ìdìbò yín ǹjẹ́ lè bá wa dárúkọ ẹ̀ sá. bí àdúgbò àdúgbò yẹn tí bá kọ́ mu ní ward 12 tó jẹ́ wọ́ọ̀dù mi gangan màmá fẹ́ lè dárúkọ gbogbo àdúgbò ń bẹ̀ yẹn tí bá ní mu láti Akínyẹmí ní my 110 màá mú dé my 110 tí mo dárúkọ yẹn ni màá gbà wọ Fatima màá gbà wọ Gádà wọ Dísálù mo máa rọ̀ mí mo mú Àkàkọ́ mo mọ́ bàdàn ká tún máa lọ Sápàtà màá wọ Kúọlá màá wọ Bẹ́ńbò màá dárúkọ tó pọ̀. ó ti tó fi hàn pé ẹ mọ ibi tí ẹ ti ń lọ ṣojú wọn tọ àsìkò tá a wà yá fún yín ní àkókò láti bá àwọn ará ẹkùn ìdìbò yín sọ̀rọ̀ ẹkùn ìdìbò tí ẹ ti fẹ́ lọ ṣojú àti ìdí pàtàkì tó fi yẹ kí ó jẹ́ pé ẹ̀yin gangan ni kí wọ́n dìbò fún. ẹ ṣé mo ń fi àkókò yìí tún rọ ẹ̀yin ará mi ní ẹkùn ìdìbò Ìbàdàn North West South West Federal Constituency pé èmi ọmọ yín Rotimi Ajanaku tó jáde nínú ẹgbẹ́ Accord ní kẹjọ kẹ́ dìbò yín fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pòǹgbẹ náà látijọ́ yìí mo dẹ̀ fi ń dá yín lójú pé ìgbàgbọ́ tẹ nínú mi tẹ fi ń pòǹgbẹ pé èmi lẹ́fẹ́ mi ní dójú tì yín lásìkò tèmi gbogbo ohun tí àwọn tó ti ṣáájú wa lọ sọ́hùn tán rí mú bọ̀ lágbára èmi àjà máa mú bọ̀ máa dẹ̀ ṣèjọba tí gbogbo yẹ á rí tí àríbó ṣe ń lọ tí á dẹ̀ jẹ́ ìjọba tó ní etí ìgbọ́ láti lè máa gbọ́ kí ni ó ń kan àwọn èèyàn wa lómi nínú ní ilé tó dàbí sọ́ngbà yẹn pé a máa ní consultations office a dẹ̀ máa ní àwọn ambassadors káàkiri tí wọ́n á lè máa gbọ́ táwa bá sí nílé ká tó dé tàbá dẹ̀ dé ibi tó yẹ ká ti ṣe á sọ pé community meeting á continue gbogbo tí mo sọ fún yín náà là á continue dẹ̀ ní gbogbo àwọn ìlérí tí mo ṣe nígbà tí mo wà ń jọba tẹ̀dẹ̀ wọn kí mo jẹ́ nìkan tó kì í fẹ́ ṣe ìlérí tí ò ní mú ṣẹ gbogbo ẹ̀ láti ṣiṣẹ́ tó bá di sátidé tó ń bọ̀ yìí ìyẹn ní 25th of February ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jáde ẹ má yẹ ká wo nǹkan tí a ti rí ní òṣèlú ìyà tó ti jẹ wá nínú ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ ká pààyàn tì ká jáde dìbò tá a bá dìbò yẹn a ní bọ́ lọ́wọ́ àwọn ìyà yìí ẹ má yẹ ká wo ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká jáde ká dìbò ẹ dìbò fún mi ọmọ yín ẹ dìbò fún ẹgbẹ́ Accord mo rẹ̀ fi dá yín lójú pé èrè òṣèlú lásìkò yìí á padà ilé wa bá wa ẹ ṣé púpọ̀. so ẹsẹ̀ ẹ bá mi mú Accord yẹn ó dà pé ìkan wà bẹ́ẹ̀ tí ó máa sọ ibi tán máa tán print. bẹ́ẹ̀ ni mú yẹn wá ṣe sí yẹn bí báyìí ṣùgbọ́n inú ìwé ìdìbò ẹgbẹ́ Accord ṣe wọn pé alphabetically ní abidi náà máa ń kọ́ àwa ní ẹgbẹ́ àkọ́kọ́ tẹ́lẹ̀ rí pé lógo ẹgbẹ́ wa àtàpàkò ni ó ní àkọ́kọ́ nínú ìwé ìdìbò tán á fún yín ẹ má tiẹ̀ wá lọ ẹ má dààmú tẹ bá ti débẹ̀ òun ló wà lókè pátápátá ẹ ti rí Accord ẹ dẹ̀ rọra gbé ìka yín yẹn lé ẹ má tẹ́jù ẹ má yí ẹ má sùn jù kó má bàa di ìbò tí ò ní ṣe kà káàkà ló dáa tẹ bá ti rọra gbọ́wọ́ yín lé díẹ̀ tẹ bá wá dìbò yẹn tó ń jọ yẹn fún ẹgbẹ́ Accord lókè pátápátá ẹ jọ̀ọ́ ẹ dúró ti ìbò yín ẹ òyìnbó ní no pain and no gain tí a bá ṣe wàhálà ọjọ́ kan orí ọ̀fẹ́ tá à ń polongo fún yẹn lè má lè wá ká dìbò yẹn ká wá dúró tì í ká fi ọjọ́ kan yẹn ṣe wàhálà kí a lè jẹ àǹfààní ẹ̀ fún ọdún mẹ́rin àti síwájú sí ẹ ṣé púpọ̀. ẹ ṣeun adúpẹ́. tó ẹ̀yin aráalé ẹ rí i pé eléyìí tí a ti mú wá fún ti sáà yìí èyí tí ẹ nífẹ̀ẹ́ láti gbọ́ ni ẹni tí ẹ fẹ́ gbọ́ látọ̀dọ̀ wọn ni inú mi dùn pé wọ́n gbà wá lálejò fún ti sáà yìí tó àníri jù báyìí lọ o a lérò pé lẹ́yìn tí ètò ìdìbò bá ti wáyé tó ti lọ á tún láǹfààní láti ní ìfarakínra pẹ̀lú yín sáà. lágbára Ọlọ́run. ẹ̀yin aráalé ìyókù àti máa di ìgbà mi ọjọ́ rẹ̀ Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Àwarawa TV lórí Facebook ẹ subscribe kẹ́ follow wa kẹ́ dẹ̀ máa bá wa share àwọn videos wa ẹ ṣé àdúpẹ́.